jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló wá mú gan ta ni ò bá takú sọ̀rùn bí òun ṣe wọ̀ à ń sọ̀rọ̀ treasure worth of millions ó wá sáré padà wá sínú ilé yìí. treasure box tó ń sọ yìí gan àti kúkú mọ̀ bóyá ó rí oògùn. ó fọ́nì sí mi ni kí ló ń jẹ́ Àpótí Wúrà I don't get it. ṣé ìwọ mọ̀ pé àwọn àgbàlagbà yìí they have their own way of life. ṣé ńgbà tó ti rí ọ̀rẹ́ mi báyìí ṣé ìjókòó rẹ̀ fìlà rẹ̀ aṣọ ọrùn rẹ̀ kò tí ì tó ọ láti mọ̀ pé owó ló jókòó. ẹ kú lẹ́ o ẹ ra o. èmi ikú fún ara ẹ̀ tí ń bọ́ mọ́ rìn weapons tí mo ní ojú tí bàbá tó bí ẹ lọ́mọ lọ. àmọ́ ibi tẹ́ ń lọ yìí àfàìmọ̀ kó mọ̀ jókòó parun. kí wàá sọ nǹkan kan fún ẹ ṣórí nínú ìlú yìí kò ní jọ gba gbogbo wa. ikú tí ìbá pa mí lọ́pàá ya mi kí ló pọ̀ ẹ̀gbọ́n mi. gbogbo aṣọ kọ́là ń sá lọ. ayọ̀ mi padà dìbànújẹ́. ta ló gbé rọ́bìṣì síbí kí l'Àpótí tẹ́ńbí. kí ló yẹ tí bọ́ọ̀sì yìí ń tẹ̀lé mi káàkiri gbogbo bí ti bá lọ. ibi tí ẹ̀mí mi wà tí mo rò gbogbo ilé ayé mi lé lórí ìdí Àpótí. níbo ló ti rí àpótí ọwọ́ ẹ̀. ṣàpótí wúrà. bàbá ẹni ti gbà dànù. èmi ti máa yé dànù sáà tán. Ọlọ́run gbogbo agbára tí mo ní ti bá rí kí n lò lé ẹ lórí àwọn tó bí ẹ wá wá ẹ tì. ìjọ wo lẹ bọ́ lọ́wọ́ alájí náà kẹ́tí sáré gbẹ́ lómi kiri. àjọkẹ́sọ èsì báyìí ó ti wà ní pòsíṣàn láti máa sọ fún mi nígbà tó yẹ kí n gbé èèyàn àbúrò tó yẹ kí n wà pẹ̀lú ọkùnrin. kí ni ṣe wọ̀nyí kí ló ń wá sọ fẹ́ kú ni. ta ló fẹ́ kú ṣé wọn náà fẹ́ kú ní bẹ orí rẹ. àlọ́ bẹ̀ wò lọ́wọ́. ìyàwó mi ti ń bẹ ní ọkọ yìí ní ẹni ó bọ́lẹ̀. dáàjì ara mi sọ ti rùn. Àpótí Wúrà tí ò bá ń ṣe tiẹ̀ kò lè jẹ́ tiẹ̀ China yá.